torí Olúwa tún sọ fún mi lóru òní mọ́jú pé wọ́n sì tún padà bọ̀ o láwọn ibì kan o state Yorùbá márùn-ún àbí mẹ́fẹ̀ẹ̀fà ni so àti gbogbo west àti south west pátápátá láti lọ build this good security network. Wọ́n Olúwa sọ fún mi láàárọ̀ yìí pé ìlú Ìbàdàn àpáta yàrá pé inú ìgboro nìyẹn. Àpáta ní Ìbàdàn àbí? Sí ọ̀nà Ọ̀yọ́, Ọjọ́ sí ọ̀nà Ọ̀yọ́. Ìbàdàn ní gbogbo àwọn ọbẹ̀ wà, Ọjọ́ sí ọ̀nà Ọ̀yọ́. Olúwa àwọn kó sọ fún mi kọ́ lọ build security síbẹ̀ dáadáa Ìlọrin. Ògbómọ̀ṣọ́ tó gba Ògbómọ̀ṣọ́ lọ sí Ìlọrin. Kọ́ lọ build security. Kogi wọ́n tún padà bọ̀ ní Kogi o. Wọ́n ti Ondo, thank you Jesus. Ọ̀rẹ́ sí Ondo. So Àkúrẹ́ sí Iléṣà. Then ọ̀nà tó jáde láti inú Èkìtì ṣá tó lọ sọ́nà Àbújá. Olúwa ní kán lọ build security síbẹ̀, kan fi security síbẹ̀ dáadáa. Bí Olúwa àwọn ọmọ ogun bó ṣe sọ fún mi ní ìdájí yìí o. Olúwa ní kí n sọ fún bàbá Sunday Igboho aṣọ àlà rẹ̀ wọ́n ti ń da epo sí o. Ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. Àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti Áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. Ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. Àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. Ìjọba àjàn ló ń tẹ̀. Wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. Ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. Wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks, mọ́dùnjọ́ coffee drinks, mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. Ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà. Pabambari ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. Àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Ọpẹ́ ni f'Olúwa Ọlọ́run ọba adẹ́dá adániwáyé tó dá wa sí títí dàsìkò yìí. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà nípò tínú wọn gan ò dùn sí lásìkò yìí, kì í ṣe pé àwa mọ̀ ṣe jù wọn lọ. Àánú báyìí òun la kúkú rí gbà. Mo kí yín bí ẹ tí wò wá jákèjádò àgbáyé ọ̀dẹ̀ òdùnbí. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, ṣé ẹ gbàgbé? Tẹ́ ẹ bá gbàgbé, ẹ jẹ́ kí n rán yín létí lórí fídíò kan tá a ṣe láìpẹ́ yìí nígbà tí mò ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Prophet Rotimi Oladosu, níbi tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ṣe àwọn àlàyé kan tó fi mọ́ àwọn ìran tí wọ́n ní Ọlọ́run fún àwọn rí nípa àwọn ilé ẹ̀kọ́ àti àwọn àkọlù kan tí wọ́n ní ó fẹ́ wáyé sí ilẹ̀ Yorùbá ń bí, ìyẹn South West. Mo rántí ngbà náà, àwọn tó bá dẹ̀ wo fídíò náà máa rántí báyìí. Olúwa tún sọ fún mi nísinsìnyí, thank you Jesus, wípé irú èyí tó ṣẹlẹ̀ sáwọn Chibok girls níjọ́sí wọ́n tún fẹ́ lọ sí school mi o. Ilé ìwé mìíràn wọ́n tún fẹ́ attack ẹ o. Ẹ̀yin ìjọba wa àti gbogbo ẹni tó ní private school, ẹ lọ tighten up security yín o. Ẹ lọ implant CCTV sí security office yín. Tight security yín. Wọ́n tún fẹ́ attack school mi pàápàá jùlọ ní western side wa yìí ní Olúwa àwọn ọmọ ogun wí o. Wọ́n wá ń ké kókókó fúnjọba nígbà náà pé kíjọba ó mọ́ sàsùn péye, pé kíjọba ó gbìyànjú láti ṣètò ààbò tó lọ́rìn gan ní ìwọ̀ oòrùn gúúsù tá a mọ̀ sí South West wa nílẹ̀ Yorùbá ń bí. Àmọ́ kàkà kíjọba kó gbárùkù ti ètò ààbò kí ọkàn gbogbo aráàlú lè balẹ̀, ń ṣe ni àwọn ń lé ipò primary àti bí wọ́n ṣe ṣètò ìbò 2027. Eléyìí ó sì wá bà nínú jẹ́ jọjọ nítorí pé àwọn ẹ̀mí èèyàn sì ń ṣòfò lọ báyìí. Wọ́n ń kó àwọn akẹ́kọ̀ọ́
ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ níjọba àbílẹ̀ Oríire ó bà nínú jẹ́ jọjọ. Kò sẹ́ni tó rí fídíò bí wọ́n ṣe pa ọ̀kan nínú àwọn olùkọ́ àwọn ọmọ wọ̀nyí tí kò ní máa ṣẹ́mi lójú pòròpòrò. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé o. K'Olúwa kó jọ̀ọ́ kó tu gbogbo mọ̀lẹ́bí nínú, kó sì má jẹ́ ká tún rírú ẹ̀ mọ́ o láwùjọ wa. Àsọtẹ́lẹ̀ ó wà fún ìkìlọ̀ láti lè ṣe àtúnṣe àti ìgbáradì fún àwọn tó ṣe pàtàkì. Mo ní Prophet Rotimi Oladosu pẹ̀lú mi lásìkò yìí, wòlíì tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn nígbà náà. Ẹ kí àwọn èèyàn lásìkò yìí o. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run jákèjádò àgbáyé níbi tẹ́ ti ń gbọ́ wa. Mo sì kí káàbọ̀ sí orí ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́. Àdúrà mi fún yín ni wípé ẹkún òjijì, ọ̀fọ̀ òjijì kò ní ṣẹlẹ̀ nínú ilé yín o. Àmín. Bó ti wù kó gbòòrò kó le tó Nàìjíríà àti ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, àánú Ọlọ́run máa pa wá mọ́. Àmín. Wọn ò ní fi kan gbà kan lọ́wọ́ wa. Àmín. Jésù Olúwa. Àmín. Àmín. Tó, mo rántí àwọn tó ń wò wá tó sì ti wo ìkànnì yìí sẹ́yìn tàbí tí wọ́n tún máa ń wò ní gbogbo ìgbà àtàwọn tó wo fídíò yín gan níbi tẹ́ ẹ ti sọ àwọn àsọtẹ́lẹ̀ tẹ́ lÓlúwa rán yín sí àwọn èèyàn àtijọba tẹ́ ẹ ti ṣe ìkìlọ̀ pé kí wọ́n ṣọ́ra o, kí wọ́n má sùn. Àmọ́ ìjọba sùn, àwọn èèyàn wá ń sọkún lásìkò yìí. Sáà ṣáfẹ́ sọ wípé ìran yẹn pé àdúrà ò gbà tó ló jẹ́ kí kinní ìṣẹ̀lẹ̀ ni, àbí kí ni tẹ́ fẹ́ sọ lórí ẹ̀? Hallelujah. Ọ̀nà ara lọ́lọ́run wá gbà ṣiṣẹ́ rẹ̀ láyé, àrípasẹ̀ rẹ̀ lórí òkun, ogun ìgbìnlẹ̀ sí ọ̀nà rẹ̀ ẹnìkan kò àwa máa rí ìdí ni ó pa iṣẹ́ ìṣìnà mọ́ ọba àwọn ọba. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi, mo dẹ̀ kí Ọlọ́run alààyè torí pé kì í ṣe Ọlọ́run èké. Ó ní Ọlọ́run wa kì í ṣènìyàn tí yóò ṣèké tàbí ọmọ ènìyàn tí yóò ronúpìwàdà. Ó ní a máa wí kí ó má ṣe é bí. Ẹ wo bí sà, Matthew chapter 25 láti 35 sílẹ̀, ó ní báyé àti ọ̀run bá kọjá, kí n nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ. Bẹ́ẹ̀ni. Mo sọ àsọtẹ́lẹ̀ náà ní fídíò tá a ṣe kó tó di pé mo ṣe the last one, tí mo dẹ̀ kígbe pé àwọn ìjọba kí wọ́n lọ build CCTV sí security department. Mo sọ pé pàápàá jùlọ àwọn private school, private boarding school àti general public school, ipe kí wọ́n lọ fi security síbẹ̀ so that tí àtàkì bá ń bọ̀ wọ́n á lè tètè mọ̀. Ṣùgbọ́n tó bóyá torí pé àwa ò tí ì dín ńlá bíi àwọn bàbá tí wọ́n ń gbórúkọ, ẹ̀dẹ̀ wá wò ó, Ọlọ́run ìjìnlẹ̀ ni, kò sẹ́ni tí ò lè gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, ó lè lo wèrè láti sọ̀rọ̀, ó lè lo adití, ó lè lo odi láti báyàn sọ̀rọ̀, ó ń lo atẹ́gùn láti báyàn sọ̀rọ̀. Ohun gbogbo tọ́lọ́run dá ló máa fi báyàn sọ̀rọ̀ fún ẹni tó bá létí láti mọ̀ pé Ọlọ́run ló sọ̀rọ̀ yìí. So ohun tí màá kàn sọ lórí ọ̀rọ̀ yẹn náà ni wípé ìkìlọ̀ ńlá rèé. Yorùbá sọ pé ikú tó bá ṣífìlà lórí ẹni òwe ló pa fún ni. So eléyìí Ọlọ́run fi sí wa lójú kí àwọn ìjọba ìpínlẹ̀ Yorùbá, àwọn gómìnà ilẹ̀ Yorùbá, ilẹ̀ state Yorùbá márààrún àbí mẹ́fẹ̀ẹ̀fà ni. So àti gbogbo west àti south west pátápátá láti lọ build this good security network. Torí Olúwa tún sọ fún mi lóru òní mọ́jú pé wọ́n sì tún padà bọ̀ o láwọn ibì kan o, pé wọ́n ń padà o, wọ́n sì tún bẹ́ẹ̀ ní sàbàbá mi. Olúwa sọ fún mi láàárọ̀ yìí pé ìlú Ìbàdàn
ìlú Ìbàdàn àbí ìpínlẹ̀ Ọ̀yọ́. bí síbẹ̀ mọ́ ní yàtọ̀ Ìṣẹ́yìn Àpáta yàrá pé inú ìgboro nìyẹn Olúwa sọ fún mi pé kí wọ́n lọ build security síbẹ̀ dáadáa. Àpáta nìbàdàn àbí. sí ọ̀nà Ọ̀yọ́ Ọjọ́ sí ọ̀nà Ọ̀yọ́ Ìbàdàn ní gbogbo àwọn bẹ̀rẹ̀ wà Ọjọ́ sí ọ̀nà Ọ̀yọ́. Olúwa àwọn kó sọ fún mi kọ́ lọ build security síbẹ̀ dáadáa Ìlọrin Ògbómọ̀ṣọ́ tó gba Ògbómọ̀ṣọ́ lọ sí Ìlọrin kọ́ lọ build security Kogi wọ́n tún padà bọ̀ ní Kogi o. Olúwa sọ wípé káwọn ará Kogi má sùn àsopìyè pé wọ́n ti strategize sí ọ̀nà tó pọ̀ wọ́n ti Ondo, thank you Jesus, Ọ̀rẹ́ sí Ondo, so Àkúrẹ́ sí Iléṣà, Ọ̀rẹ́ sí Ondo, Àkúrẹ́ sí Iléṣà, kọ́ lọ build security network sí ibẹ̀ dáadáa. Then ọ̀nà Èkìtì ọ̀nà tó jáde láti inú Èkìtì ṣá tó lọ sọ́nà Àbújá. Olúwa ní kán lọ build security síbẹ̀, kán fi security síbẹ̀ dáadáa bí Olúwa àwọn ọmọ ogun bó ṣe sọ fún mi ní ìdájí yìí o. Gbogbo South West ẹ má jẹ́ ká sùn mọ́, wọ́n ti wọlé tán sí wa lára. Àwa mo fi àkókò ìrọ̀ ìjọba wa àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ààbò ní ilẹ̀ Yorùbá àti South West generally, bẹ́ẹ̀ ni South West generally, kí wọ́n lọ build security dáadáa síbẹ̀ o wọ́n lọ build security dáadáa. In fact ọmọ olówó kan ọmọ olóṣèlú kan Olúwa sọ mi pé ó ṣe bá mi sọ́ọ̀sì wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀. ọmọ olóṣèlú kan ó máa gba Bìní kọjá lọ sí ilẹ̀ Ìgbò. Láti Bìní ló ti fẹ́ gbéra, so àwọn yẹn dẹ̀ ti sọ fún ẹ pé ibi tó máa gbà kọjá rèé, so wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀. Olúwa ní ká lọ build security láti Bìní jáde sí ọ̀nà east, kí wọ́n lọ build security síbẹ̀ dáadáa, kí wọ́n fi síbẹ̀ dáadáa lórúkọ Olúwa àwọn ọmọ ogun. Ọ̀fọ̀ oníṣẹ̀wá mọ́ ní ilẹ̀ Yorùbá àti ní Nàìjíríà lápapọ̀ ni ọ̀gá ògo sọ o. Máa fi àkókò ìrọ̀ ìjọba wa, àwọn èèyàn lẹ́ ń darí. Tí èèyàn bá dẹ̀ kú báyìí bó ṣe ń kú yìí, ó máa jẹ́ ọgbẹ́ ọkọ̀ fún gbogbo àwọn ọmọ àwọn tẹ́ sọ pé ń ṣe ìjọba lé lórí. Kì í ṣe igi lẹ fẹ́ ṣèjọba lé lórí, ẹ̀yin ìjọba wa, ènìyàn lẹ fẹ́ ṣèjọba lé lórí. Ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé ètò ààbò tó dájú, ẹ gbé kalẹ̀. Ìjọba tí ẹ̀jẹ̀ bá ti ń ṣàn nínú ìjọba rẹ̀, inú Ọlọ́run kì í dùn sí ìjọba náà o. Ẹ wo Dáfídì nínú ìwé mímọ́. Bíbélì sọ wípé Dáfídì ó jagun gan, ó jagun, ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀. Because of that, Ọlọ́run ní kò ní kọ́lé fún mi. Ó ní kí ni ò ní kọ́lé fún mi o, torí pé ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ọmọ tó bá jáde láti inú rẹ̀ ló máa padà kọ́. Ẹ dẹ̀ rí pé ní tó padà ṣẹlẹ̀ nìyẹn nígbà tí Solomoni tó dórí ìtẹ́. Solomoni ló wá kọ́ tẹ́ḿpìlì fún Ọlọ́run. So ìjọba tí ẹ̀jẹ̀ bá ti ń ṣàn nígbà tó wà lórí ìtẹ́, inú Ọlọ́run ò kì í dùn sí o, torí pé ẹ̀yin kọ́ lẹ dá àwọn èèyàn yìí o. Ọlọ́run tó dẹ̀ dá wọn tó ti sọ pé àkókò tẹ́ máa lò láyé rẹ̀, tí wọ́n wá ń pàdé ikú òjijì tó ń kú pípípí. So inú Ọlọ́run ò kì í dùn sí ìjọba bẹ́ẹ̀. Mo fi àkókò ìrọ̀ bàbá wa Bọ́lá Tinubu, ẹ má sùn lọ, ẹ dìde, ẹ ṣiṣẹ́ lórí ètò ààbò ìlú o. Torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kíni tó di tí wọ́n pa lábẹ́ ìjọba yìí, ẹ ó jíyìn ní ọjọ́ kẹyìn o. Ẹ máa jíyìn o. Gbogbo ẹnikẹ́ni tí ó bá kú tí ìṣepọ́lọ́ mọ̀ sí, tí wọ́n pa, yàtọ̀ sí pé natural disaster bí iná jó tàbí accident tàbí ilé jóná tàbí adigunjalè ó wọnú ilé. Ṣùgbọ́n irú èyí tí wọ́n jí wọn pé tó ń pa wọ́n yìí, ẹ ó jíyìn lọ́jọ́ ìkẹyìn o. Ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. Mo dẹ̀ gbàdúrà pé bí Olúwa ti bẹ bí ẹ̀mí rẹ̀ ti wà, Ọlọ́run á dáwọ́ ìjì yìí dúró. Àwọn ìdílé tó ṣẹlẹ̀ sí, Ọlọ́run á tẹ̀ wọ́n lọ́kàn. Wọn ò ní rúrú ìbànújẹ́ báyẹn mọ́. Ọlọ́run ní gbogbo ilẹ̀ Yorùbá, àwọn ogun Ọlọ́run tó ti sọ̀kalẹ̀, wọ́n sì ṣiṣẹ́ agbára, wọ́n ṣàbò lórí ẹnì kọ̀ọ̀kan wa. Jésù
Olúwa wa. Àmín. Ǹjẹ́ àwọn àsọtẹ́lẹ̀ kankan a tún wà kí n tó wọnú abala míì lórí ètò yìí? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, Olúwa ní kí n sọ fún gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ mi ní àgbáyé. Olúwa sọ mi pé ilẹ̀kùn ìbínú òun ti sílẹ̀ o. Ẹ ó gbúrò gbọ́ o, rẹ́rẹ́ márùn sà, ilẹ̀kùn ìbínú òun ti sílẹ̀ fún gbogbo àwọn tí wọ́n mú jẹ, àwọn mùjẹmùjẹ ènìyàn tí wọ́n ń fẹ̀jẹ̀ tó fi ra ara ìgbà wọn padà. Olúwa ní àṣírí máa tú, gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná láìpẹ́ ní ọ̀gá ògo sọ. Olúwa ní ilẹ̀kùn ìbínú òun ti sílẹ̀ báyìí. Ilẹ̀kùn ìbínú ó ti sílẹ̀ kí oníkálukú àwọn tó wà nídìí ibi, tó wà nídìí káwọn èèyàn kan máa kú, gbogbo àwọn tó ń sponsor àwọn bandit yìí, Olúwa ní kán lọ jáwọ́ kán ronúpìwàdà, torí pé nígbà tí ìbínú yẹn bá dé, gbogbo ayé ni ó bá wọn káàánú o, ni ọ̀gá ògo sọ. Ẹlẹ́ẹ̀kejì, Olúwa ní kí gbogbo àwọn kàbá lọ ronúpìwàdà, torí pé òun á máa ṣàwọn mú ní kọ̀ọ̀kan. Òun á máa ṣàwọn, òun á kọ́kọ́ fi wọ́n ṣẹ̀ ná, òun tó wá gbé ìdájọ́ òun, ìbínú òun lé wọn lórí. Gbogbo kàbá, àwọn tó mọra wọn ní kàbá lórílẹ̀-èdè yìí, Olúwa ní kóníkálukú wọ́n lọ ṣe kí ni, kí wọ́n lọ yí padà. Òun ni ọ̀gá ògo sọ. Olúwa sọ mi pé ẹyẹ kan máa jábọ́ láìpẹ́ yìí. Ẹyẹ òkùnkùn kan máa jábọ́, ó máa di ènìyàn, á di apá kan ènìyàn, apá kan ẹyẹ, apá kan ènìyàn, apá kan ẹyẹ. Ẹyẹ kan ilẹ̀ Yorùbá yìí náà ni o. Olúwa ní kẹ́ lọ kọ sílẹ̀. Gbogbo kíní á gbé ẹyẹ kan, ẹyẹ bẹ́ẹ̀ ni. Ìdájọ́ ẹ̀ ti dé, Ọlọ́run ti kọ sí pé kó yí padà, kò yí padà. So ibi tó bá ti ń lọ tó fẹ́ lọ ṣe ibi fẹ́ nìkan, orí ìyẹn ò dẹ̀ ní gbàgbọ́dé. So áńgẹ́lì ajá ìyẹn bọ́ sí orúkọ Ọlọ́run àti sí àwọn ẹni ìpè. Olúwa ní kí gbogbo wọn lọ yí padà, kí wọ́n dẹ̀ lọ stop ẹ̀, torí pé pàṣọ ohùn Olúwa ti dìde o láti nà wọ́n. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé pásọ̀ lè máa fi ń ta yín, ẹ̀kọ́ ìwọ tó jẹ́ pé ìwà tiẹ̀ gan burú jáì, tó jẹ́ pé ìtì igi wà lójú ẹ̀, ó fẹ́ yọ ti tẹlòmíì. So Olúwa ní kí n sọ fún gbogbo èèyàn tó ń gbọ́ mi lágbàáyé, ìwọ tó bá jẹ́ pé pásọ̀ ni ló fi ń kọ́rọ̀ sọ, Olúwa ní ìdájọ́ àti ìbínú ó ti kanlẹ̀kùn yín. Ìrántí Ọlọ́run kò sí lọ́wọ́ ẹ̀, jẹ́ kí Ọlọ́run ó ṣèdájọ́ ẹni tó pè fún rẹ̀. So touch not my anointed and do my prophet no harm, ní Bíbélì sọ. Olúwa ní gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìránṣẹ́ Ọlọ́run kọ́rọ̀ sọ, ẹ̀yin tẹ́ kò gbọ́ síta tẹ́ máa sọ̀rọ̀ sí bàbá Adébóyè, sọ̀rọ̀ sí bàbá Oyèdépò, bàbá Kúmúyì, gbogbo wọn àwọn àgbàlagbà yẹn. Olúwa ní ẹgbàá yìí ó ti wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Sọ kó ní àmì ìbínú Ọlọ́run náà ni o. Ilé kan máa wó pé kí àwọn èèyàn kó fún àdúrà àwọn ìlànà Lagos Sunlight. Mo tún gbọ́ Agége sí abúlé Ẹ̀gbá sí Yànà Pájà, ó tún máa ṣẹlẹ̀ ń bẹ̀. Olúwa ní káwọn èèyàn kú fún àdúrà dáadáa. Agége sábúlé Ẹ̀gbá sí Yànà Pájà, ilé kan máa wó, àwọn èèyàn sì máa kú sínú ẹ̀. Olúwa ní káwọn èèyàn kú fún àdúrà dáadáa o, káwọn èèyàn kú fún àdúrà dáadáa o. Lákòókò yìí ni ọ̀gá ògo sọ o, ọ̀gá ògo sọ o, lórúkọ Jésù yóò dára fún wa o. Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló máa sọ ẹ̀mí wọn nù kó tó pé 2027 yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń rò pé àwọn kan sáré sí Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ ní ohun tí ẹ̀ ní, kò ní wọ́n tí ẹ̀ ní, wọ́n gbádà àwọn gan máa padà fàáyà ni, torí pé RIP ló máa gbẹ̀yìn wọn. Ní ọ̀gá ògo sọ pé ẹni tẹ́ ò rò pé nǹkan kan ṣáà máa ṣẹlẹ̀, ẹ má jẹ́ tútọ́, nǹkan kan máa ṣẹlẹ̀, nǹkan kan máa ṣẹlẹ̀, nǹkan kan máa ṣẹlẹ̀, nǹkan kan máa ṣẹlẹ̀, nǹkan kan máa ṣẹlẹ̀. Ẹni tí wọn ò rò pé, ẹni tí wọn ò lérò, ọ̀nà tọ́lọ́ máa gbà, ó máa gbẹ̀yìn yọ sí gbogbo èèyàn lórí ọ̀rọ̀ election 2027 ni ọ̀gá ògo sọ. Olúwa ní kí n sọ fún bàbá Sunday Igboho
aṣọ àlà rẹ wọ́n ti ń da epo sí, wọ́n ti ń da epo sí o wọ́n ti ń da epo sí. Olúwa ní kó bàbá yìí kó ṣọ́ra gidigidi. Aṣọ àlà rẹ wọ́n ti ń da epo sí o, wọ́n ti ń da epo sí o. Olúwa ní kí n sọ fún ọ kó bẹ́ẹ̀ ni sà, nítorí Olúwa sọ fún mi nìyẹn. Aṣọ àlà rẹ wọ́n ti ń da epo sí. Àwọn tó dẹ̀ sọ pé máa jó lọ mò ń wẹ̀ yẹn o, àwọn náà ló padà sọ pé Ọlọ́run mú nígbà tó bá yá. Olúwa ní kẹ́ ẹ ṣọ́ra, kẹ́ ẹ lọ bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí tó bá fẹ́ kẹ́ ẹ ṣe, tọ́lọ́run bá ní kẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ ṣe. Àwọn tẹ́ rò bẹ́ẹ̀ fẹ̀yìntì yìí ẹ̀gún ni wọ́n o, ẹ̀gún náà padà jẹ́ fún yín o. Ní ọ̀gá ògo sọ fún mi o, ní Olúwa sọ fún mi o. Gbogbo àwọn tẹ́ fẹ̀yìntì yẹn ẹ̀gún ni wọ́n o, ní ọ̀gá ògo sọ fún mi. Òjù bẹ́ẹ̀ lọ, Olúwa ní kí n sọ fún bàbá yín ká ayé fẹ́lẹ́. Olúwa ní kán gbàdúrà fún ìdílé wọn o, kí wọ́n gbàdúrà fún ìdílé wọn, ọmọ àtìyàwó. Ẹ̀mí mọ́ Ọlọ́run ò sọ fún mi bẹ́ẹ̀ lọ. Olúwa ní kán lọ gbàdúrà ìṣòro ọjọ́ kan kóṣù yìí tó parí fún ìdílé wọn, ọmọ àti ìyàwó, lórúkọ Jésù. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wọ́n lójijì o. Olúwa dẹ̀ sọ pé kí wọ́n lọ síbi májẹ̀mú mẹ́ta, kí wọ́n lọ ra nǹkan fáwọn ọmọdé, kán lọ múnú àwọn ọmọdé dùn níbi ilẹ̀ májẹ̀mú mẹ́ta. Ó lè jórí òkè, ó dẹ̀ lè jẹ́ ìjọ Ọlọ́run. Ilẹ̀ májẹ̀mú mẹ́ta, kí wọ́n lọ ra nǹkan fún àwọn ọmọdé ní ọ̀gá ògo sọ. Olúwa ní olórin kan náà tún máa olórin kan náà tún fò sánlẹ̀ láìpẹ́ yìí o. Àwọn olórin kí wọ́n má tí jìnnà sọ́lọ́run o. Gbogbo olórin pátá àti gọ́sù àti fújì àti olórin jùjú àti olórin hip hop ìkan tún fò sánlẹ̀ o. Olúwa ní kí gbogbo àwọn olórin kí wọ́n lọ tún súnmọ́ Ọlọ́run dáadáa, kí àwọn ìyá wọn kán fún ọjà. Gbogbo ìwọ tó jẹ́ pé o bí ọmọ ológo, lọ fún ọjà abiyamọ. Kì í ṣe pé nígbà tó bá ṣẹlẹ̀ tán ni wàá máa gbára yílẹ̀. Ohùn Olúwa ló tún jáde yìí o. Ó gba abiyamọ, ẹ lọ múra sí ọ̀rọ̀ àwọn ọmọ yín. Ẹ máa fàdúrà ran àwọn ọmọ ológo yín lọ́wọ́ lórúkọ Jésù. Ọmọ ológo nínú ìdílé yín kò ní fò sánlẹ̀ kó kú o. Àmín. Lágbára Ọlọ́run, gbogbo àwọn tó jẹ́ àwọn olókìkí, àwọn celebrity, yàdà onítíátà ni, olórin ni, àwọn fúbọ́là ni, lórúkọ Jésù àánú Ọlọ́run á wà pẹ̀lú wọn. Ààbò Ọlọ́run ó dájú lórí wọn. Wọn pátá gba ìpè jẹ́ nígbà ìròyìn ìbànújẹ́ lórí wọn ní ọ̀gá ògo sọ. Òjù bẹ́ẹ̀ lọ. Ṣé kí n fún àwọn èèyàn ní àdúrà àbí ẹ sì ní ọ̀rọ̀ tẹ́fẹ́ bíbí? Mo sì ní sà, gbogbo nǹkan tí ẹ ti ń sọ látàárọ̀ báyìí. Ó yẹ ẹ jẹ́ ká ṣe. Gbogbo nǹkan tí ẹ ti ń sọ látàárọ̀ báyìí ó ní nǹkan ṣe pẹ̀lú ìgbọràn nínú Ọlọ́run. Ìgbọràn sà, kí wá ní ìgbọràn gan? Torí ká ní ìgbọràn ti wà lórí àsọtẹ́lẹ̀ ṣáájú tẹ́ ẹ ti kọ́kọ́ sọ nígbà yẹn. Ó ṣeé ṣe kí n tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire ní ilé ẹ̀kọ́ community primary school yẹn ó mọ̀ ṣẹlẹ̀. Kí ni tẹ́ ẹ fẹ́ sọ nípa ìgbọràn? Ẹ ṣé bàbá mi. Isaiah chapter 1 verse 19. Ó ní bí ìwọ bá fẹ́ tó gbọ́ràn, ó ní wàá jẹ èrè ilẹ̀ náà. Nígbà tá a dé Deuteronomy chapter 28 verse 1, ó ní tí ìwọ bá farabalẹ̀ gbóhùn Ọlọ́run rẹ tó o sì pa òfin àti ìlànà rẹ̀ mọ́, ó ní àwọn ìbùkún wọ̀nyí yóò wá sí orí rẹ̀. Ẹ wo bí sà, àìgbọràn ló sún gbogbo ayé débi tí ayé dé. Àìgbọràn ni o. Ìyà tá à ń jẹ lónìí, ohun tó ń ṣe wá lónìí, tó wá jẹ́ pé àwọn òkùnkùn nà wá lẹ́gba, tí àìsàn kúnnú ayé, tí òkùnkùn fi àwọn èèyàn sínú ìdè. Àìgbọràn ni o. So gbogbo ẹni tó bá dẹ̀ ti jẹ́ aláìgbọràn, Sátánì á máa fìyà jẹ wọ́n. Sátánì á máa fìyà jẹ wọ́n. So ìgbọràn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run bá tiẹ̀ ti jáde, tá sọ tẹ́lẹ̀ bá ti jáde báyìí, má kò wò pé àwọn wòlíì yẹn ti dé, wọ́n wá lọ́fẹ́ trend ni, wọ́n wá kinní kan ni. Wàá ìwọ tó ń gbọ́rọ̀ yẹn ó lè jẹ́ wọ gangan nítorí ọ̀rọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ jáde. So ìgbọràn ó ṣe kókó, ṣe pàtàkì fún ìlú, fún ìdílé, fún ìjọ, fún orílẹ̀-èdè, fún ilé iṣẹ́. Fún ilé iṣẹ́. Ẹ wò ránṣẹ́ Ọlọ́run kan, ránṣẹ́ Ọlọ́run ni o. Ọmọ ìwà bẹ̀rẹ̀ sí ní ké, ọmọ yẹn ṣáà ń ké, ọmọ yẹn ò dẹ̀ kí ké bẹ́ẹ̀. Missionary dẹ̀ ni ó máa lọ ń ṣe ìrere ní àwọn ìlú tó jìnnà. Ó wá gbéra láti fẹ́ lọ sí ìlú yẹn ní ọjọ́ yẹn.
ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní ké ọmọ yìí ò ké báyìí àṣọ ọmọ yẹn ń sọ̀rọ̀ fún bàbá ẹ̀ ní pé ìrìn àjò yẹn kó má ṣe kí ni kó má lọ bàbá dẹ̀ wò pé ibi tí mo yóò ṣẹ̀ṣẹ̀ máa lọ màá lọ kò sí kankan tí ó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé bàbá yẹn fura tó dẹ̀ la etí ẹ̀mí tó ní discernment bàbá yẹn ò ní kú bàbá yẹn bó ṣe kúrò nínú ilé kò tí ì ju bí 1.5 hours lọ ni wọ́n pe ìyàwó ẹ̀ pé ọkọ ẹ̀ ti lásídẹ̀ǹtì ó padà kú tó jẹ́ pé ìlérí ò padà ṣẹ mọ́ lára why torí pé Ọlọ́run ti ń bá a sọ̀rọ̀ látara ọmọ yẹn ṣùgbọ́n ó kàn tí kú ó fojú wú èfú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ tó ti kú lónìí sí ọ̀pọ̀lọpọ̀ tó ti wọnú ogun lónìí Ọlọ́run ti fara hàn wọ́n Ọlọ́run ti rán wòlíì sí wọn Ọlọ́run ti bá wọn sọ̀rọ̀ gan pásítálì fúnra wọn ẹlòmíì gan ti rí lálàá ṣùgbọ́n wọn kà sí so téèyàn bá dẹ̀ ti jẹ́ aláìgbọràn Sátánì á jẹ níyà ẹ wà àwọn ọmọ Ísírẹ́lì ẹ jẹ́ mọ̀ pé àìgbọràn kínkínní tí Ábúráhámù ṣe nígbà tí Ọlọ́run sọ pé kó rúbọ ní Genesis chapter 15 tó wá gbé ẹbọ sílẹ̀ tán tó dẹ̀ ó dáná sí èéfín ẹbọ yẹn lọ sókè bí ẹyẹ kan ṣe ń bọ̀ látòkè nìyẹn ó wá bà lé ẹbọ yẹn ìjẹ́ Ábúráhámù dẹ̀ lé ẹyẹ kúrò lórí ẹbọ kò dẹ̀ mọ̀ pé Ọlọ́run gangan ló di ẹyẹ yẹn ló wà ó rò pé áńgẹ́lì kan máa wá tàbí àgbàlagbà arúgbó kan máa wá ó máa sọ pé Ábúráhámù mo ti gbẹbọ rẹ o Ọlọ́run kì í rìn báyẹn he works in a mysterious way so nítorí àgbọ̀nà kékeré yẹn ẹ jẹ́ mọ̀ pé Ọlọ́run sọ pé irú ọmọ Ábúráhámù ó ló máa jìyà fún 400 years ní ilẹ̀ àjèjì at the end of the day ó tún padà lé 30 years torí àgbọ̀nà yẹn so gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè lọ́wọ́ mi so àìgbọ́ràn ó máa ń fihàn sínú ìgbèkùn àìgbọ́ràn ó máa ń fihàn sínú ogun àìgbọ́ràn ó máa ń dáyàn padà sẹ́yìn àìgbọ́ràn ó máa ń jẹ́ kéèyàn jìyà ìmọ̀dí ẹlòmíì tó ọkọ tó fẹ́ lónìí sí àwọn òbí ẹ̀ ti sọ wípé ẹni tó fẹ́ yìí kò sọ́nà bí ó sọ pé ẹ fi mílẹ̀ máa fẹ́ ẹ jẹ́ fún alẹ́ ìsàmù Sámsónì bàbá Sámsónì dídì sọ fún àsọtẹ́lẹ̀ kan tiẹ̀ sọ fún pé kó má lọ fẹ́ obìnrin lára ìlú Fílístínì o pé ilẹ̀ Júdà tó ti jáde wá ibẹ̀ ni kó ti fi aya ṣùgbọ́n sọ pé ọmọ tó bá wù mí ni màá fẹ́ àìgbọ́rùn yẹn ló jẹ́ ó bọ́ sọ́wọ́ Dẹ̀lílà wá padà ṣe kíni ó padà pa wọ́n yọ ojú ẹ̀ o ó tún padà ní second chance o ṣùgbọ́n nígbà tí ó tún gbàdúrà ó ṣe àdúrà gbà ó ní kọ́lọ́run jẹ́ kóhun ó kú pẹ̀lú ọ̀tá òun ó gbàdúrà fẹ́ nìkan tó ń gbọ́ mi lórúkọ Jésù ogun tí yóò jẹ́ kó kú pẹ̀lú ọ̀tá ogun yẹn ò ní jà ọ́. Àmín. Màmá wọ́n tó ń gbọ́ mi ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ mi yẹn brọ́dà tó ń gbọ́ mi ìyà tó ń jẹ́ ìyà ìgbọ́ràn ní o ẹlòmíì gan tó wà ní abroad sí iṣẹ́ tí ó ti jẹ́ èèyàn nìyẹn it's good to go to a good place níbi tí system wọn ti wà òkè iná da oúnjẹ wà ọ̀nà da gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ti wà lábúrọ̀dù yẹn sí 20 years 25 30 years tí ò lákòjọ ogun kún ogun oúnjẹ ojú oorun wàhálà kó wàhálà fún ni ẹlòmíì gan ìtìjú àti wálé gan òjò lè wálé torí pé ọ̀hún kò dáa fún àwọn tó wà nínú oko ní Nàìjíríà bí wọ́n bẹ́ta ẹ̀ why torí pé òun náà fẹ́ sọ tẹ́mi náà bá travel wọ́n á lè mọ̀ pé ọmọ London ọmọ Amẹ́ríkà ni mí so ẹ jẹ́ kó ní kálukú padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbọ́ràn ká lọ mọ ohun tó Ọlọ́run fẹ́ ká ṣe gan-an kí ìrìn àjò wa kó lè tù wá lára so ẹni tí ò bá ti gbọ́ràn yóò padà bọ́ sínú páńpẹ́ Sátánì o so Bíbélì náà sọ ní 1 Samuel 15 verse 22 ó ní ìgbọ́ràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rọ̀ àgbò lọ so gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi mo gbàdúrà fún ọ ẹ̀mí tí wàá fi máa sí àṣẹ Ọlọ́run sí àmì dáadáa ẹ̀mí yẹn kó wọ́n náà lọ́dún. Àmín. Gbogbo tó ń tì ẹ̀dá rẹ tí ò jẹ́ kó ṣe ohun tọ́lọ́run fẹ́ lónìí ó fò jáde lára rẹ. Àmín. ó ní padà kó sọ́wọ́ Sátánì. Àmín. Bẹ́ẹ̀ lolúwa wí Jésù Olúwa wa ìgbọ́ràn ṣe pàtàkì o àti ká padà àwọn àti pàápàá jùlọ àwọn ìjọba wa náà ẹ wo bọ́lá ń ṣe ránṣẹ́ sí wọn lójoojúmọ́ pé kán ṣèlú ìdáadáa kán ṣèlú ṣùgbọ́n etí wọ́n ti fi ìṣó sí kò sí tẹ́ ẹ sọ sínú wọn náà máa padà ṣe torí pé kì í ṣe Ọlọ́run ló ń kọ̀ntró wọn agbára míì ni wọ́n ń lò ni wọ́n fi ń ṣèjọba lé wa lórí lórúkọ Jésù Ọlọ́run á gba gbogbo wa
tó gbogbo ẹ tó gbọ́ mi lágbàáyé ẹ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run o ẹ gbọ́ràn nípa ìgbọ́ràn ńlá lè fi débi ògo la lè fi dé ilé àṣeyọrí kọ Jésù Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o. Àmín àmín ẹ fún àwọn èèyàn ní àdúrà ká máa tó ṣe lọ lórí ètò. Mo fẹ́ fún gbogbo ẹ̀yin ènìyàn ní àdúrà méje tí mo máa ń fún yín kí màá dẹ̀ gbà yín nímọ̀ràn ká máa parí ẹ̀. Òun náà ni mo wà nínú Genesis 21 yẹn. Ẹ rí i pé bàbá Bẹ́mbẹ́yẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ní ilẹ̀ UK wọ́n ti ń tiraka fún odidi ọdún 22. Wọ́n gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn ní Arsenal. Mi ṣe fáànù wọn fans wọn. Wọ́n ti ń lépa, wọ́n ti ń tiraka. Tó bá kù díẹ̀ kọ́ owó bá nǹkan kan á tún yọ̀ wọ́n jábọ́. Tó bá kù díẹ̀ kọ́ owó bá nǹkan kan á yọ̀ wọ́n jábọ́. Tó bá kù díẹ̀ kọ́ owó bá nǹkan kan á yọ̀ wọ́n jábọ́ for 22 years. Ṣùgbọ́n nígbà tó Ọlọ́run sọ pé òun dé ní àná gbogbo tó lè dúró pé wọn ò ní débi àṣeyọrí yẹn Ọlọ́run dẹ̀ gbé gbogbo ẹ̀mí. Wọ́n dẹ̀ wá padà ṣe kí ni? Wọ́n wá padà gba ife. Gbogbo ayé ń bá wọn yọ̀, gbogbo ayé ń bá wọn dúpẹ́. Ẹ jẹ́ kí nìkan ṣàbí. Gbá láti òní lọ, ogun ilé bàbá tó ní òní ṣàṣeyọrí láyé lórúkọ Jésù, ogun yẹn wọlẹ̀. Àmín. Mo wà nínú Genesis 21. Ẹ jẹ́ kí n fi fún àwọn èèyàn ládùúrà méje láti 5 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 7. Ó ní Ábúráhámù sì jẹ́ ẹni 100 ọdún nígbà tí a bí Sákì ọmọ rẹ̀ fún. Sárà sì wí pé Olúwa pa mí lẹ́rìn-ín, gbogbo ẹni tó gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi. Ó sì wí pé ta ni ìbá wí fún Ábúráhámù pé Sárà yóò fi ọmú fún ọmọ mu, mo ṣáà bí ọmọ kan fún un ní ògbólógbò rẹ̀. Ẹ pariwo, ẹ sọ fún àdúrà alákọ̀ọ́kọ́ rẹ̀ o. Olúwa, ní ayé kan tí mo wá, jẹ́ kí ìlérí ọjọ́ pípẹ́ ó ṣẹ mọ́ mi lára. Ó ní ìlérí ṣẹ mọ́ mi lára, gbogbo ojú ni yóò rí, èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀, ẹ ó gbọ́ orúkọ mi. Ìlérí ọjọ́ pípẹ́ ṣẹ mọ́ mi lára, gbogbo ojú ni yóò rí o, èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ o, ẹ ó gbọ́ orúkọ mi. Ẹ pariwo ìlérí tó ti ṣe fún àwọn bàbá mi tí yóò ṣẹ mọ́ wọn lára. Olúwa, èmi ọmọ rẹ̀, jẹ́ kí ìlérí náà ó ṣẹ lórí tèmi. Àdúrà alákọ̀ọ́kọ́ nìyẹn. Jẹ́ kí ìlérí náà ó ṣẹ lórí tèmi. Jẹ́ kí ìlérí kó ṣẹ lórí tèmi. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, gbogbo àmì, gbogbo májẹ̀mú tó ń sún ìmúṣẹ ìlérí tó ń sún síwájú, ẹ̀mí mọ́ fi wọ́n ṣòfò. Ráìdínlákùnrin àgàsẹ̀lẹ̀, májẹ̀mú àti àmì tó ń sún ìlérí ìmúṣẹ ìlérí tó ń sún síwájú, ẹ̀mí mímọ́ fi wọ́n ṣòfò. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, ẹ pariwo odidi ẹbọra òkùnkùn tó ń já mi bọ́ nígbà tí bá fẹ́ gun òkè ògo, idà kó bẹ́ orí ẹ̀. Rábìdà àlíkàrún àgàsẹ̀lẹ̀, ẹbọra òkùnkùn tó ń já mi bọ́ nígbà tí bá fẹ́ wọnú ògo, idà kó bẹ́ orí ẹ̀. Idà kó bẹ́ orí ẹ̀. Idà kó bẹ́ orí ẹ̀. Àdúrà ẹlẹ́ẹ̀kẹrin, Olúwa fògo gbé ẹ̀gàn mi nínú ayé mi. Rábìdà àlíkà sábìrù àgàsáìdà. Ẹ jẹ́ kí gbogbo ọjọ́ kọ́mọbìnrin yóò gbàdúrà o. Wọ́n ló sunkún mọ́jú yìí ni, ó máa rí fídíò yìí. Ó sunkún mọ́jú òní ni. Rábìdà, Olúwa fi ògo gbé ẹ̀gàn mi. Ògo tí ó gbé ẹ̀gàn mi. Ọlọ́run jẹ́ kó wọnú ayé mi. Bẹ́ẹ̀ni, wọ́n ní sábà sọ pé ǹjẹ́ èmi náà máa lè fi ọmú fún ọmọ nílé Ábúráhámù? Ó ní mo ṣáà bí ọmọkùnrin kan fún un ní ògbólógbò rẹ̀. Ògo tí ó gbé ẹ̀gàn, ìmàkàíbírú àgàtẹ̀lẹ̀, Olúwa jẹ́ kó, Olúwa fi ògo náà dá mi lọ́lá. Àdúrà ẹlẹ́ẹ̀kẹrin, ẹ sọ fún Ọlọ́run, Olúwa, ẹ̀ṣẹ̀ ìran mi, bẹ́ẹ̀ni, tí mò ń jìyà rẹ̀, ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀dí, tí mò ń jìyà rẹ̀, àánú fà mí yọ. Àánú fà mí yọ. Ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀dí, tí mò ń jìyà rẹ̀, àánú fà mí yọ. Àánú fà mí yọ. Àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún, ẹ sọ fọ́lọ́run, Olúwa jẹ́ kémi náà rẹ́rìn kó sì tó parí. Sára pé Olúwa pa mí lẹ́rìn, ó ní gbogbo ẹni tó gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi. Ráìbì ní àgàsẹ̀lẹ̀, Ọlọ́run máa kẹ́lì ìpè, Ọlọ́run máa kẹ́lì ojú ọlọ́wẹ̀ rẹ. Lọ́run
àwọn àgbààgbà ọ̀run, lọ́run Akínyẹlé, lọ́run Babájídé, ọlọ́run bàbá mi Oladosu. Olúwa jẹ́ kí èmi náà rẹ́rìn ayọ̀ oṣù tó parí, jẹ́ kí n rẹ́rìn ayọ̀. Olúwa jẹ́ kí n rẹ́rìn ayọ̀. Àdúrà ẹlẹ́ẹ̀kẹfà, ẹ sọ fún Ọlọ́run ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tí ayé ò fi sọ pé èmi lọ lórí ire tuntun. Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ kíákíá. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí wọ́n á fi congratulate mi rẹ́bíndẹ́kùnrin ṣáìdà láàrin ọjọ́ 3 sí 7. Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ o nílé mi, níbi iṣẹ́ mi, nínú ọjà mi, nínú òwò mi, nínú bísínẹ́sì mi, nínú ìrìn àjò mi. Ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí wọ́n máa fi congratulate mi lóṣù karùn-ún yìí rẹ́bíndẹ́kùnrin ṣáìdà. Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ o. Olúwa jẹ́ kó ṣẹlẹ̀. Àdúrà ẹlẹ́keje, ẹ sọ fún Ọlọ́run, Olúwa ta ló lò gbà mí mọ́gbà, ilẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ni. Ta ló lò gbà mí mọ́gbà? Rábídà aligasaidi ruagasaida. Ta la lágbára náà tó lóhun ti wà lókè pé kò sẹ́ni tí ó dókè nílé wa, ẹ̀mí mọ́ fi kú jábọ́. Màmá yìí wọ́n ní kó gbàdúrà fún ọmọ rẹ̀ àkọ́bí obìnrin. Rábídà kúlẹ̀ gẹ̀tẹ̀lìyà. Ta ló lo ìgbà mi mọ́gbà? Ayérayé fi kú jábọ́. Ta ló jókòó sórí àga tó yẹ kí n jókòó sí? Ẹ̀mí mọ́ fi kú nàpọ̀ mẹ́. Kẹ́ ẹ gbé mi sórí àga mi. Ẹ gbàdúrà méje yẹn gbogbo èèyàn. Mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù, aṣọ ẹ̀sìn tó ti rà á lẹ̀ fún ọ. Bó o bá ṣàbí, ó yá iná ńlá níbẹ̀. Mo sọ tẹ́lẹ̀ àṣẹ kejì rẹ o máa ṣe àmì. Ẹ̀mí má ṣàṣeyọrí. Jésù tó ń bẹ jí, ó yá iná tì jáde. Àsọtẹ́lẹ̀ kẹta, gbọ́ irun ògo rẹ tó fà lọ, akímaru gàpàjà ṣàmì, ó yá àánú dá padà. Bẹ́ẹ̀ni, ohun ṣiṣẹ́ tó ń sọ pé kó lọ ṣiṣẹ́, pé kó lọ pọ́ìsì ààrẹ, ohun tó ń sọ pé kó lọ jánà mọ́ mọ́tò lẹ́nu. Màmá yìí ṣàmì, ohun yẹn kó dákẹ́. Àsọtẹ́lẹ̀ àṣẹ karùn-ún, mo gbàdúrà ọmọkùnrin tó ń wò mí yìí o, lórúkọ Jésù, ègún ìdílé ò ní rẹ́yìn ẹ. Àmín. Mo pàṣẹ gẹ́gẹ́ bí Násírì Elédùmarè, àpèta ayé ò ní ràn ọ́. Àmín. Báwo ẹni tó gbé agogo ikú dìde tó fẹ́ lù nílé ẹ, bó o bá rí àmì tó lágbára ṣe, ogun ọ̀run pa lọ́wọ́ ẹ̀, wọ́n lù ú lé lórí. Àmín. Lábínákúlẹ̀ ẹgẹtẹ̀lẹ̀, ò tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe é la ṣe pé ò tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi o, bàbá ṣe la ṣe pé mo máa ṣe jáde lórúkọ Jésù. Ọlọ́run àṣẹ pé kó parí iṣẹ́ nínú ayé ẹ̀. Àmín. Ó ní ṣọ̀fọ̀ ọmọ, wọn ò ní sunkún nítorí ẹ o. Àmín. Gbọ́ o, gbogbo ọfà lọ kó má dé ṣàmì, ọfà yẹn jáde lára. Àmín. Ó máa parí oṣù. Àmín. Wàá dé parí ọdún yìí. Àmín. Nàìjíríà wà lára àfẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo àgbáyé, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórúkọ Jésù, ẹ ní fàṣọ ọ̀fọ̀ bóra. Àmín. Ọkàn yà balẹ̀. Àmín. Wọ́n ní ọ̀tá ní gbogbo ọ̀nà. Ẹ ó sì yayọ̀ ìṣẹ́gun. Wọ́n máa kí n kú oríire. Bẹ́ẹ̀ni, Jésù Olúwa wa, àmín. Ìmọ̀ràn mi náà ni pé kí gbogbo wa ká má dẹ́jà tóhun Olúwa bá ti jáde. Ẹ o, ìwọ tó bá ń rí àwọn fídíò wa yìí wò, you are opportune. Ẹlòmíì bó bá ti ẹ̀rí gan kò ní kílìkì lórí ẹ̀. Ó dẹ̀ lè jẹ́ pé ní tó ń ṣe gangan inú ọ̀rọ̀ tó máa jáde yẹn ló ti máa rí solution ayé ẹ̀. So ẹni tó bá ti come across fídíò wa, àwọn fídíò tá à ń ṣe yìí, àpàjùlọ fídíò táwọn àránṣẹ́ Ọlọ́run tòótọ́ tá à ń ṣe jáde, ẹ o, ẹ jẹ́ ká máa tẹ́tí sí àwọn ọ̀rọ̀ yẹn, èyí tó bá jẹ́ tiwa ká ṣiṣẹ́ lórí ẹ̀ o. Ẹ o, ká máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ìkejì ni pé ká nígbàgbọ́ nínú Ọlọ́run pátápátá. Kò sógun tó le tọ́lọ́run ò lè ṣẹ́. Ó kàn ní àkókò tọ́lọ́run ó ṣẹ́, ogun oníkálukú ni, kò ní ṣe at the same time. Ó ní àkókò wà fún oníkálukú, oníkálukú á ní ìṣẹ́gun tiẹ̀. Then ọ̀nà àbáyọ wá sọ́rọ̀ ayé ẹ, má wo rẹ̀ níran, má wo rẹ̀ níran, má ṣàfarawé ayé ẹni kó fèsì. Ogun tiẹ̀ kọ́ lógun ọ̀rẹ́ ẹ, ègún ìdílé ọ̀rẹ́ ẹ kọ́ lègún ìdílé tiyín. So ṣiṣẹ́ lórí ara tiẹ̀, báyé tiẹ̀ ṣe máa dáa ni kò sáré. Ó ní o, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ gbọ́ mi náà, ẹ̀yin bàbá tẹ́ ẹ gbọ́ mi, ẹ jẹ́ kó oníkálukú ṣe kó mójútó ogun ìdílé rẹ̀. Àwọn ogun ìdílé ó máa ń jẹ́ kéèyàn ṣiṣẹ́ ńgbà míì tí wọ́n ní jẹ́ kéèyàn rere jẹ́ o. Kó oníkálukú kó lọ mójútó ọ̀rọ̀ ara ẹ̀,
ọ̀tọ̀ lógun ìdílé, ọ̀tọ̀ níṣẹ́ ìránṣẹ́ o. Lórúkọ Jésù yóò dára fún wa ju gbogbo ẹ̀ lọ. Ìwọ tó ti ní Jésù, gba Jésù lólúwa àtolùgbàlà. Jésù ń bọ̀ kò ní pẹ́ dé. Ó ní ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀. Lórúkọ Jésù yóò dára fún wa. Nàìjíríà yóò wà láàfíà. A ó sì fayọ̀ sin Ọlọ́run. Nọ́mbà mi òun náà ni 081 41 43 6932 081 41 43 6932. Tá bá máa ṣe recording mi, àwọn ìwé kan wà tí màá display fún wa. Ìwé yẹn Ọlọ́run tọwọ́ teacher mi gbé jáde. Ìkan tiẹ̀ wà ń bí. Lára àwọn ìwé yẹn rèé. So ẹ jẹ́ fi méjì hàn wá. Àwọn ìwé yẹn rèé. This is the steward of God mystery. Steward of God mystery. Steward of God mystery. So àwọn abániṣiṣẹ́ fún ohun ìjìnlẹ̀ Ọlọ́run, alábàáṣiṣẹ́ ohun ìjìnlẹ̀ Ọlọ́run. So gbogbo ìránṣẹ́ Ọlọ́run àtọmọ Ọlọ́run ló nídìí ẹ̀. Eléyìí preacher and their preaching. Ẹ jẹ́ tó fún wa nìkan sí kó jẹ́ mẹ́ta. Eléyìí ni Yahweh. So ó pọ̀. So teacher mi tí wọ́n kọ́ mi, àwọn náà ni Dr. Wumi Oladeji. So ìwọ tó bá nílò rẹ̀, pè mí sórí nọ́mbà yẹn. Gbogbo ìwọ tó jọmọ Ọlọ́run, tó jẹ́ evangelist, pastor, prophet, prophetess, deacon, deaconess, gbogbo ala nílò ìwé yìí. Ó pọ̀ rẹpẹtẹ o. Ó pọ̀ rẹpẹtẹ. Ó pọ̀ rẹ the covenant God. Kọ́tùrì the covenant God. So ó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe jáde. So bá ti nídìí ẹ̀ pè mí. So ibi tó bá wà lágbàáyé, á jọ sọ̀rọ̀ bó ṣe máa dọ́dọ̀ ẹ̀. Lórúkọ Jésù ó dẹ̀ dára fún wa lẹ́ẹ̀kan sí. Nọ́mbà mi ni 081 41 43 6932. Ìwọ tó bá pè tá a gbé ṣe voice note tàbí kó type kó nǹkan tí o fẹ́ rí wa fún. Màá dẹ̀ pè é padà tàbí kí n sọ pé kó pè mí. Á dẹ̀ jọ sọ̀rọ̀. Lórúkọ Jésù gbogbo wa lára àánú gbà. Mo gbàdúrà fún iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́. Òkè lẹ́wà báyìí. Ẹ ti wà lókè. Ayé ò ní já yín bọ́. Àmín. Ayé ò ní ṣọ́yún. Àmín. Ìdíje ìwọ̀ ògo. Àmín. Ìyàbọ̀ ní Ọlọ́run yóò máa. Àmín. Ẹ ó dẹ̀ ráàánú gbà. Àjọṣe wa kò ní bàjẹ́. Àkókò àjọ rìnrìn àjò yìí yóò tù yín lára, yóò tù àwa náà lára. Gbogbo àjọ ní ẹ̀rí o. Bẹ́ẹ̀ ló máa rí. Ìkẹyìn ayé wa á fi ìjọba ọ̀run ṣèrè jẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín. God bless you. Ẹ ṣeun sà. Wòlíì Rótìmí Oladosu. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, kí lè ròyìn? Ẹ jẹ́ àmọ́ ní comment section yẹn. Kẹ́ ẹ sì pín fídíò yìí dọ́dọ̀ àwọn ẹlòmíín náà kó lè ṣe wọ́n láǹfààní o. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ máa pín fáwọn ẹlòmíín lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́, bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́, bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.